èèmọ̀ rèé o, èèmọ̀ lukutu pẹ́bẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ó mà ti gbé ọba of Benin lọ sí ilé-ẹjọ́, ọba Atọ́pàyè. Ó mà gbé ọba yìí lọ sí ilé-ẹjọ́ o. Nígbà tán dé ilé-ẹjọ́, gbogbo olóyè pátápátá tó wà nílùú Benin àti Edo State pátápátá ni wọ́n túyáyá tán túyàyà jáde lọ sí ilé-ẹjọ́, tí wọ́n sì ń kọ àwọn orin arò àti orin ìbílẹ̀ ti ní èdè Edo, tí wọ́n sì ń pariwo ọba Atọ́pàyè ìṣẹ̀, ọba Atọ́pàyè ìṣẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn, wọ́n sọ wípé èèwọ̀ ni o kí gómìnà kan tàbí ẹnìkankan kó gbé odidi ọba of Benin lọ sí ilé-ẹjọ́. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sì bá àwọn oníròyìn sọ, wọ́n ní ìwọ̀sí ńlá gbáà àti àrífín ńlá ni kí gómìnà kan tàbí ẹnìkan kó sọ pé òun fẹ́ gbé odidi ọba of Benin lọ sí ilé-ẹjọ́, nígbà tí àwọn ènìyàn yìí tí wọ́n túyáyá túyàyà jáde ní ọkùnrin lóbìnrin lọ́mọdé ní àgbàlagbà, tí wọ́n gba gbogbo ilé-ẹjọ́ tó wà ní ilé-ẹjọ́ Benin tó wà ní Edo State, wọ́n gba gbogbo ibẹ̀ kan àti inú àti ìta. Bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo tán sì ń kọrin arò, tí wọ́n mì gbogbo àwọn nǹkan ìbílẹ̀ tán kó dání tó ń dún ṣẹkẹṣẹkẹ woroworo. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń kọrin orin arò, tí wọ́n sì ń pariwo ọba Atọ́pàyè ní ilé-ẹjọ́. Àwọn tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò sọ wípé ìwà burúkú gbáà òun ni nǹkan tí gómìnà ìpínlẹ̀ Edo yìí hù, tí í ṣe Godwin Obaseki, wípé ó ta àbùkù ńlá bá àwọn àti gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Edo àti àwọn ará Benin. Nígbà tí gbogbo wọn wá ń sọ̀rọ̀, wọ́n ní àwọn ò ní lajú àwọn sílẹ̀ o kí tàlùbọ̀ kó wọ̀ ọ́, nítorí wípé ọba àwọn tí í ṣe ọba of Benin kò ní fẹsẹ̀ tẹ ilé-ẹjọ́ rárá o, wípé nígbà tó bá sú wọn, àwọn náà fúnra lára wọn ni wọ́n sọ pé àwọn ò ṣe ẹjọ́ mọ́, torí pé àwọn ò ní àláò kí ọba àwọn kó tẹ ilé-ẹjọ́ high court tàbí ẹni ilé-ẹjọ́ kí ilé-ẹjọ́ tí gómìnà ìpínlẹ̀ Edo tó lè wù kó gbé ọba of Benin lọ. Tó ọ̀rọ̀ rèé o, ẹ̀yin èyí tẹ́ ń gbọ́ wá nílé, kí lèrò tiyín lórí nǹkan tí gómìnà ìpínlẹ̀ Edo ṣe sí ọba of Benin? Ṣé nǹkan tó dára ni àbí kò dára? Ẹ fi èrò tiyín sí comment section. Ẹ ṣé o tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.